Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run. A dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà ó. A dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ fún ojú rere yín tí kò fìgbà kan fi wá sílẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ mú wa wà láàyè tí ó dára, ògo ni fún orúkọ yín o. A dúpẹ́ ní ọjọ́ ìṣẹ́gun ní gbogbo ọ̀nà, ìjáde ìwọlé ní gbogbo ibi tí a dé, a ó rí ìṣẹ́gun. Lórí ọ̀tá a ó rí ìṣẹ́gun. Ní gbogbo ọ̀nà ìṣẹ́gun yóò jẹ́ tiwa o. A dúpẹ́ nítorí àjọ aṣẹ́gun lọ, nítorí ẹni tí ó fẹ́ wa. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn ara wa ní rere. Tó ti a gbàdúrà lórúkọ Jésù lọ. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ìní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá oṣù kẹfà. Ọjọ́ kẹtàlá oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìgbé ayé ẹ̀mí tó ń ṣe ségesège. Ìgbé ayé ẹ̀mí tó ń ṣe ségesège. A ó mú àkọ́sórí wa nínú ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Róòmù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn, Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́. Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Róòmù bákan náà orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n tí ó kà báyìí pé àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn, Ọlọ́run fi wọ́n fún iyè ríra. Wọ́n kú fún àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojúkòkòrò, àrankàn. Wọ́n kún fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú. A fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bani ta ẹni jẹ́. A sọ̀rọ̀ ẹni lẹ́yìn. A kórìíra Ọlọ́run. Aláfojúdi, agbéraga, àálẹ̀, aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú. Àwọn ẹni tí ó mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ń ṣerú nǹkan wọ̀nyí ó yẹ sí ikú. Wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n. Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ìgbé ayé ségesège ó ti pọ̀ báyìí o, pàápàá jùlọ láàárín àwọn ọmọ Ọlọ́run. Ségesège yìí farahàn nínú ìwà àti ìrònú wa, èyí tó mú kí kùdìẹ̀kudiẹ dé bá ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Wọ́n tún fa àìṣedéédé nínú ara, ẹ̀mí àti ìṣe. Àwọn onímọ̀ sọ pé ìgbé ayé ségesège yìí lè farahàn ní ọ̀nà mẹ́ta. Ìmọ̀lára gíga tí kò ṣe déédéé, ìwà tí kò bójúmu tàbí ẹ̀rù púpọ̀ àti ìpáyà ọkàn. Àwọn ìwádìí kan fi hàn pé ìgbé ayé ségesège sopọ̀ mọ́ ìjàmbá ara ẹni tó peléke àti ní ọ̀pọ̀ ìgbà kí ènìyàn náà kó gba ẹ̀mí ara rẹ̀. Ipò yìí burú tí Jóòbù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìléníogún fi ṣàpèjúwe rẹ̀ sí ilẹ̀ òkùnkùn bí òkùnkùn tìkálára rẹ̀ àti ti òjìji ikú láì ní ètò níbi tí ìmọ́lẹ̀ dàbí òkùnkùn. Mo gbàdúrà pé ìwọ àti àwọn olùfẹ́ rẹ kò ní ìrírí eléyìí. Bí ẹ bá sì ti ní ìrírí rẹ̀, kí agbára Ọlọ́run kí ó tú yín sílẹ̀ ní orúkọ Jésù. Àmín. Àwọn ẹsẹ̀ Bíbélì ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìgbé ayé ségesège lè wá lọ́nà mẹ́ta gẹ́gẹ́ bí ọfà láti ọ̀dọ̀ ọ̀tá,
ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá, àbí àfọwọ́fà Máàkù orí ìkeje ẹsẹ̀ ìkẹtàléníogún, Gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkọkànléníogún, tàbí gẹ́gẹ́ bí ègún látòkè wá tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ bí a ṣe kọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínníogún àti Dìtàlórómì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún. Òun náà wípé Olúwa yóò sì rán ègún, ìdààmú àti ìbáwí sórí rẹ nítorí gbogbo ohun tí ìwọ bá fi ọwọ́ rẹ lé kò ní ṣe déédéé, títí a ó fi mú ọ àti títí ìwọ yóò fi ṣègbé kánkán nítorí búburú iṣẹ́ rẹ nípa èyí tí ìwọ ti fi kọ̀ mí sílẹ̀. Yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kí o sì gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Jésù yóò sì dá sí ọ̀pọ̀lọpọ̀ ayé tó ń ṣe ségesège àti àdánù. Ó sì ti sọ wọ́n di odidi nípa ọ̀rọ̀ rẹ̀. Nítorí náà, mo pàṣẹ lórúkọ Jésù, lórúkọ tó ju gbogbo orúkọ lọ, gba ìtúsílẹ̀ lọ́wọ́ gbogbo ìgbé ayé ẹ̀mí tó ń ṣe ségesège àti àgbàná lónìí lórúkọ Jésù. Gba ìtúsílẹ̀ lọ́wọ́ gbogbo ìgbé ayé tó ń ṣe ségesège àti àgbàná lénìí ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà. Bàbá, wo gbogbo ẹ̀mí tó ń jìyà ìgbé ayé ẹ̀mí tó ń ṣe ségesège àti àgbàná sàn lórúkọ Jésù. Bàbá, jọ̀wọ́ jàre, wo gbogbo àwọn ẹ̀mí tó ń jìyà àwọn ayé tó ń ṣe ségesège tí wọ́n sì ní àgbàná nínú, wò wọ́n sàn lónìí ní orúkọ Jésù. Àmín. Mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀, ìpín ìpéjú ojú ní àlàáfíà. Olúwàbùkọ́lá Ayako, tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere, ló ka ọ̀run ṣíṣí ti èní nígbà tí a máa pàdé ní ọ̀la. Pàdé wa bí oyin ó dàbọ̀.